láti wá fi ìrù ẹkùn lọ́lẹ̀. Ahéré patiko ni wọ́n gbóhùn ẹja nínú omi. Ìpéjọ afàyàfà láti mọ péjọ níjù. Olóyè Sunday Igboho wọ̀ ní Oshogbo láti wá fi ìrù ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ bàbá dábì wọ̀lú. Ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí o. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. Nínú gbogbo ẹ̀sìn, ta ló yẹ kó kọ orin yẹn tí kò yẹ tẹ́niyẹn tí ò yẹ ẹniyẹn? Ta ni kò yẹ kí ẹ̀rù Ọlọ́run bà? Ta ni ó ju Ọlọ́run lọ tó yẹ kó sọ wípé ó yẹ kí ẹ̀rù tòun bà Ọlọ́run? Ìta ń sọ rèé, tó bá ń ti ẹnu wa jáde, ìwà wa àti ọkàn wa, ó ní ẹ̀sìn, òun sì ni Ọlọ́run yọ́nú sí. Bí mùsùlùmí kan bá kọrún irú orin tá a kọ yìí, ẹ gbọ́ o, ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí o. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró, tí gbogbo wa mọ̀ pé òótọ́ ni. Tí mùsùlùmí kan bá kọ, àwọn kan nínú àwọn mùsùlùmí ó dìde, wọ́n á ní kí ló dé tó ń kọrin kìrìsìtẹ́nì. Ṣé Ọlọ́run ni àwọn ń sìn? Ṣẹ́rù Ọlọ́run ò bà wọ́n? Ibi tó ti yẹ káwa kan ṣe làákàyè nìyẹn. Ó yẹ ká ṣe làákàyè gidigidi. Ibi ẹ̀yẹ kọ́ ni mò ń lọ. Ta ni ẹ̀rù Ọlọ́run bà mí lé lórí ọ̀rọ̀ ẹ̀ nínú ayé? Mo ti fi ṣètò tẹ́lẹ̀, ṣùgbọ́n màá tún padà sórí ẹ̀ nítorí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀. Ọ̀rọ̀ olóyè Majasola Sunday Igboho ni. Kábíyèsí Ọlọ́run ọba Olódùmarè, mo tún sọ, mo tún wí, ojoojúmọ́ ni màá máa gbé ọ̀gá. Mo kẹ́kọ̀ọ́ lára olóyè Sunday Igboho. Ẹ kàn jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ pé Ọlọ́run ò má padà lẹ́yìn ẹ̀. Ọlọ́run gbogbo ohun tó ń ṣe tó fi ń wu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, má jẹ́ kó ṣìṣe. Bá wa dúró tì í. Tóró ti gbìyànjú, ó ṣagbára, ó hùwà ọmọ ọkọ, ó dẹ̀ hùwà kíkanjú lásìkò tí ayé nílò rẹ̀. Olóyè Sunday Igboho tó bá jẹ́ oògùn ni, Ọlọ́run jẹ́ kó jẹ́ fún o. Torí àìmọye èèyàn tó ń ṣoògùn téwé wọn tó ń sunko. Àìmọye èèyàn tí wọ́n ń sàásí tí àṣàsí ń mú wọn tó ń ràn wọ́n pẹ̀lú gbogbo oògùn tí wọ́n ní. Olóyè Sunday Igboho, Ọlọ́run ní padà lẹ́yìn yín. Mo gbọ́ pé wọ́n tún wọ̀lú Oshogbo. Àní tó bá jẹ́ pé ìwọ Ọlọ́run ló wà lẹ́yìn ẹ̀, má padà lẹ́yìn ẹ̀. Èrò tó pọ̀ lọ bìbà nílẹ̀ Yorùbá yìí náà ni. Ẹjọ́ tá a bá rí èèyàn bí olóyè Sunday Igboho náà tí wọ́n dìde nínú ọmọ Yorùbá, tí a rí pé àsìkò yìí, àsìkò tó yẹ ká dẹ́rù bá àwọn agbésùnmọ̀mí ni, tí wọ́n á dìde, tí wọ́n káwọn ọmọ ogun lẹ́yìn. Ẹ̀yin náà máa wò bó ṣe lọ, ẹ wèrò. Ṣé àwọn agbésùnmọ̀mí gan-an, ṣé wọn ò ní kọ́kọ́ dínkù náà kó tó di pé àní gbúrò wọn mọ́? Number one, tó bá jẹ́ gbogbo rẹ̀ tutù bó ṣe tutù tẹ́lẹ̀, tí wọn ò rí pé àwọn kan ti ń múra àti dojú ìjà kọ wọn, ẹ rí i pé yóò máa le sí ni. Ṣùgbọ́n ìbẹ̀rù ìrú ẹkùn àti olóyè Sunday Igboho fún rẹ̀, ó jẹ́ kó rọra rọlẹ̀ díẹ̀. Tí olóyè Sunday Igboho bá gbapá bí, tí ẹlòmíì gbapá bí, ìbẹ̀rù bojú máa mú àwọn oníṣẹ́ ibi. Tí wọ́n bá wá mú ọmọ ìrú ẹkùn wọnú ẹgbẹ́ míì, tí wọ́n mú ọmọ ẹgbẹ́ míì wọnú ìrú ẹkùn,
bí àwọn ìjọba ṣe máa ń kó joint task force ìjọ mopo pẹ̀lú ọlọ́pàá àwọn adúró pẹ̀lú sójà wọn á ní kíní kan task force tíjọba sì wà lẹ́yìn wọn bí àwọn ológun àti àwọn agbófinró ṣe ṣiṣẹ́ pẹ̀lú ìró ẹkùn tíró ẹkùn ṣiṣẹ́ pẹ̀lú wọn. ìjẹ́tò ààbò ní dúró nílẹ̀ Yorùbá. olóyè Sunday Igboho ó wọ̀lú Òṣogbo àwọn èrò ní kó dúró káwọn Mr. Wisdom tó jẹ́ àbúrò olóyè Sunday Igboho ẹ kú iṣẹ́ takuntakun àwọn alálẹ̀ á pín yín lérè Ọlọ́run ọba lọ́ba tí pín yàn lérè á pín yín lérè ẹ fọkàn ọmọ Yorùbá balẹ̀ ṣé tiẹ̀ kọ́kọ́ rí pé ìfọ̀kànbalẹ̀ ń wà fọmọ Yorùbá látara pé wọ́n ń gbúròó pé ìró ẹkùn wọ bí ìró ẹkùn wọ̀ ọ̀hún. mo gbọ́ pé wọ́n ní àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga kan nípínlẹ̀ Ògùn wọ́n lọ jí wọn gbé nínú ilé tí wọ́n ń gbé. èrò kan ti rí wọn gbàdí sí. gbogbo orú nǹkan báyìí ló jẹ́ ká nílò àwọn ajìjàǹgbara ológun wa tó jẹ́ tilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn agbófinró tó jẹ́ tìjọba. àsìkò yìí kì í ṣe àsìkò ọ̀rọ̀ àsàmọ̀sí ọ̀rọ̀ ìbàjẹ́ ọ̀rọ̀ ìjà láàrin ara wa. ọmọ Yorùbá tòótọ́ èmi gbé fún olóyè Sunday Igboho torí akọni ni kò yàtọ̀ sí ẹni tó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ ṣùgbọ́n nǹkan kan ò ní ṣẹ̀mí ẹ̀ Ọlọ́run dá ẹ̀mí rẹ̀ sí fún wa yóò padà ja àjàṣẹ́gun àti àjàyọrí pẹ̀lú àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn agbófinró lágbára Olódùmarè. mi ò fẹ́ sọ̀rọ̀ lọ bí àwọn agbófinró tàbí àwọn ọmọ ogun torí táwọn èèyàn ń ní lọ́kàn tẹ́lẹ̀ ni pé agbára wọn ò ká àmọ́ síbẹ̀ tá a bá ló ní tó jẹ́ àgbájẹ tẹ́lẹ̀kùn kó tó níyà yóò Ọlọ́run náà ló jẹ́ oyò. olóyè Sunday Igboho ẹ bá fọ Ọlọ́run lẹ́bẹ̀ẹ́ ṣe ń pariwo Ọlọ́run pé Ọlọ́run ló lẹ̀mí yín Ọlọ́run bá sì mú ẹ̀mí yín yẹn dúró. ẹ jẹ́ àjọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ àgbọ̀n tí Mr. Wisdom náà sọ kábíyèsí Olódùmarè olóyè Sunday Igboho ó ti fẹ́ tọ́ gbogbo ilẹ̀ Yorùbá tán ó dẹ̀ fi ìró ẹkùn lélẹ̀ kiri. àwọn kan sì wà èmi ò sọ̀rọ̀ ẹgbẹ́ nínú ọmọ Yorùbá individually gan ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jọ ọmọ Yorùbá àti àwọn alákatakítí kan ni wọ́n jẹ́ ọ̀tá olóyè Sunday Igboho wọ́n dẹ̀ ń pa wá wọ́n dẹ̀ ń wòran. wọ́n àdẹ̀ lágbára tí wọ́n lè sà ibi tá a ti ń sọ̀rọ̀ wípé béèyàn bá ya wèrè tán kò ní hùwà wèrè kò sì ní bugi jẹ. wọ́n ní kó jẹ́ ìdíjà ni wọ́n ní kó sáré. ẹkùn ọkọ̀ àwọn bádìtì. ìfẹ́ lẹlẹ́dùnmarè fi dálé ayé ìfẹ́ ọ̀hún làwọn èèyàn náà fi hàn olóyè Majasola. akí arógundádé akíkọ́ ìkí akíkílà ń kò bẹ́ẹ̀ la sì kí ọlá ọkùnrin mẹ́ta tí wọ́n ń pè lẹ́yìn kan ṣoṣo ọlá 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 akí. òkì akíámì Ìgbòho náà a sì kí alága ọdẹ gbogbo Ìbàràpá kò sọmọ náà tí ó jọṣẹ. ọ̀gá kan bíi 1 million. ìjayà fún gbogbo Fúlàní.
Ọ̀ṣun la wà yìí, Onúlú Oshogbo la wà yìí, state capital. Olóyè Sunday Igboho is highly welcome. Everybody troop out to welcome the giant, the warrior, the soldier, and the general actor of the Yoruba race, Chief Sunday Igboho Adeyemo. Aki commander ìrẹ̀kùn lápapọ̀, kí là ń kó ọkùnrin tí wọ́n gbẹ̀ lẹ́nìkan ṣoṣo, Àsìkí Kóìkí media, Aki Arógundádé, ọ̀gá kan ọmọọṣẹ́ 1 million, Ọlá òun náà mọ orúkọ ara rẹ̀, Ọlámilékan in the building. Yes. Kàbírù ọmọ Àṣàfà, ọmọ bàbá ẹlẹ́tíríṣà nígbòho. ẹ̀yin ọmọ Òṣogbo òròkì, mo kí yín o. ẹ̀yin ọmọ Àsálà, mo kí yín o. ẹ kú àlejò olóyè Sunday Igboho. Gbogbo àwọn ẹni bí tó bá wà nípínlẹ̀ Ọ̀ṣun, pàápàá jùlọ nílùú Òṣogbo, Ọlọ́run bá wa mú o. Ọlọ́run bá wa dojú ìjà kọ wọ́n lágbára Olódùmarè. Ọkàn wa ò balẹ̀ o. Ìkànnì Jugba Master Channels lẹ́tí wò wá. Ṣeun Agboola lórúkọ tèmi. Ẹ̀rù Ọlọ́run bà mí látara ọ̀rọ̀ olóyè Sunday Igboho wípé ohun tó bá ti pinnu lọ́kàn ẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. Oníkálukú ni kó wo ọkàn rẹ̀ wò pé ṣé tí mò ń ṣe lásìkò yìí ṣe ń tó bójúmu ni. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.